àṣírí tá a fi máa ń lo ilé ayé tá a fi máa ń ta kébékébé ẹ̀yin bàbá mi mo fẹ́ fún yín kí làṣírí náà tí mo sọ fún yín kì í ṣe nǹkan tó le o nǹkan tó easy pa tó jẹ́ yín pé tẹ́ bá lò ẹ ṣe di mashallah nínú ìpè ní àdúrà ẹ fi ránṣẹ́ sí mi so èmi sì ní ètò èmi fẹ́ kéèyàn jẹ́rìí mi ọlọ́run tó dá mi ó jẹ́rìí mi tọ́lọ́run bá ti jẹ́rìí mi ìyókù tó kù àbùsẹ́kùsẹ́ ọlọ́run ní dà wá láàmú fún àwọn bàbá wa tí wọ́n ti wọ 60 tí wọ́n lọ 65 70 tí wọ́n sì fẹ́ ru wa yìí èmi bí ọmọ 20 years sí 20 years lọ yìí tí wọ́n sì tún fẹ́ ká máa gbádùn tí wọ́n ronú pé eléyìí ìkọ̀yà ọkọ̀ jẹ́ pé ilé wọn ni ó máa gbé èmi ní ojú èmu sọ́dọ̀ wọ́n tún wọ́n fẹ́ mọ fọ́ọ̀sì pé àníṣe mo fẹ́ pọ̀ ọmọ gbádùn mi pọ̀ ọmọ pọ́kùnrin ni mí wọ́n tó fẹ́ mọ ṣe bí àwọn ọkùnrin ọmọ tí àwọn tó ti pé 30 years àwọn tó ti jù lọ 30 years 20 years ẹ mọ̀ pé kò lè ṣeé ṣe àwọn ẹlẹ́dẹ̀ ní ojú wọn ò lè kúrò ńbẹ̀ torí pé ẹrí ọlọ́mọdé kẹtù pé yóò fẹ́ wà àti ẹ̀yin àti àwọn bàbá mi kan tí wọ́n ti lóra tí wọ́n mọ̀ pé yes èmi lágbájá àsìkò ọ̀dọ́ mi wọ́n lóra tí wọ́n sún ẹ̀fẹ́rù wà yìí tí wọ́n fẹ́ tó máa ta kébé àṣírí rẹ̀ mo fẹ́ fún yín yìí tẹ́wádẹ̀ mú lò yóò ṣiṣẹ́ fún ibi bismillahi ta'ala kí lẹ́ bá ń wá ẹ wo àpẹẹrẹ ẹ rí pé nínú àpẹẹrẹ mo dúró sí yìí o jẹ́ kí wọ́n rí gé kó gbé àpẹẹrẹ yẹn dáadáa o ẹ rí pé nínú àpẹẹrẹ ló mo wà yìí èyí tẹ́fẹ́ mo ṣe tẹ́fẹ́ sẹ́rẹ̀ àwọn bàbá mi wọ́n ní wọ́n ṣe pé 100 years wọ́n ṣe pé 110 years wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ àṣírí tí wọ́n máa ń lò ń gbà yẹn mo fẹ́ fún yín yóò sì rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ bismillahi ta'ala kí lẹ́ bá ń wá ẹ rí ohun tí mo gbé dání yìí òun lẹ́ ń pè ní ọ̀gẹ̀dẹ̀ àgbagbà báwo lẹ́ mọ́ ń pè dòdò yìí tá ń pè ní ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí ẹ bá ń wọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tẹ́ bá ti rí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà Aisha bá mọ́ta rẹ̀ kan wá tẹ́ bá ti rí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yẹn ọ̀yá ẹ bá mi gé báyìí ẹ jù sínú àpẹẹrẹ yẹn ni o ẹ wá bá mi là tẹ́ bá ti là bẹ́ẹ̀ yẹn òun ni ẹ wá sí ẹ ti sin ẹ̀wọ̀n ni ẹ wá sí ẹ sí èpo rẹ̀ kó mẹ́ báyìí ẹ sí èpo rẹ̀ kó mẹ́ yányán tẹ́ bá ti sí èpo rẹ̀ kó mẹ́ ẹ bá mi jù sínú àpẹẹrẹ yẹn èpo yẹn lérí èpo yẹn lẹ fẹ́ dúró sí tẹ́ bá ti dúró síbẹ̀ bá mi mú sẹ́bẹ̀ ti là báyìí tẹ́ bá ti là ẹ wá bá mi já atare tẹ́ bá ti mú atare yẹn ẹ wá tò sínú rẹ̀ bí kádékèyàn tó ẹran sínú búrẹ́dì yẹn tẹ́ bá ti tò síbẹ̀ tán nínú níjókòó ẹlòmíín bẹ kò sárọ̀pò àti dúró báyìí fún àwọn ẹ dákun mo bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ wà rọ̀pò náà ni bó ṣe pé láwọn tẹ́ bá ṣe ìdìde lẹ́ṣẹ̀ ẹ wà rọ̀pò náà lẹ́fi ṣe tẹ́ bá ti tó atare yẹn sí ẹ wà mọ́ ẹ bẹ̀rẹ̀ sí í jẹ títí tẹ́ fi jẹ tán tẹ́ bá jẹ tán ẹ ní mọ́ mi lé o ẹ wá jáde kó nu àpẹẹrẹ yẹn ẹ jókòó báyìí ẹ ti gbàgà ní o àgàlẹ̀ ti fẹ́ gbé o ẹ wá jáde kó nu àpẹẹrẹ yẹn báyìí tẹ́ wá ti kẹsẹ̀ yín jáde báyìí ẹ wá mu ọ̀gẹ̀dẹ̀ tẹ́ yá yẹn èpo ẹ ti wà mẹ́rin tẹ́ kẹsẹ̀ lé o ẹ wá bu àpẹẹrẹ yẹn báyìí tẹ́ bá ti bu àpẹẹrẹ yẹn ẹ ti wá ìkùnlé yín kan tẹ́lẹ̀ rí kí wọ́n bẹ̀ àpẹẹrẹ tó bá ti gbójú báyìí lọ ẹ lè wá àpẹẹrẹ tí ò tó báyìí náà ẹ lè wá kò í pé kókó tóbi báyìí o èmi fi tèmi ṣe pátíkà fún yín ni o ẹ wá rí mọ́ ẹ̀kúnlé ilé yín ẹ̀yin àgbàlagbà tẹ́ mọ̀ wípé ẹ ti wík tẹ́ fẹ́ kí sèyàn ó nà tẹ́ fẹ́ kí wọ́n mọ̀ ká mọ̀ pọ́kùnrin ni pé eré tẹ́ fi ṣèwé ó sì tún wà lọ́rùn yín ẹ bá mi ṣe bí mo ṣe wí ẹ dúpẹ́ fọ́lọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkí ọ̀run tẹ́ bá ti mú lò yóò rí bẹ́ẹ̀ fún yín mo sọ fún yín pé èmi tí mo bá ń sọ̀rọ̀ nígbà tẹ́ mo sọ pé your location ọmọ bíbí ìlú Ṣakí ni mí Ṣakí náà mo dẹ̀ wà mo ní mo wà lórí ìta secretariat kò sẹ́ni tẹ́ bí pé mò ń lọ sí secretariat tàbí kẹsàn pé mi lọ sọkọ ọ̀kọ̀tọ̀ opposite sọkọ ọ̀kọ̀tọ̀ ní ìmọ̀ wà nọ́mbà mi ò dẹ̀ yàtọ̀ lẹ́yìn tẹ́ bá fẹ́ ní àgbọ́yé tàbí tẹ́ bá ní nǹkan mi tẹ́ fẹ́ béèrè 005220208881 ire o àlàáfíà tèmi àti ẹ̀yin kò ní ìdí fíàfíà o máa ṣàlàyé.